lẹ́yìn tí a gbọ́ èsì ikú tí ó pa Joy Odama Akékòó Odún Kejí 200 level ti Ilé-èkó Gíga Ifáfitì tí ó wà ní Ìpínlè Cross River University of Science and Technology CRUTEC, èyí tí ó kú ikú kàyééfì lẹ́yìn ìgbà tí ó rí Alhaji kan tí a mọ̀ sí Alhaji Usman Adamu ní ìlú Abuja ní oṣù kewàá ọdún tí ó kọjá. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Vanguard, èsì ikú yìí ti ilé-ìwòsàn ìjọba àpapọ̀ National Hospital ní ìlú Abuja gbé jáde fi hàn pé ikú májèlé ni arabìnrin náà kú látàrí egbò igi olóró tí a mọ̀ sí kokéènì. A gbọ́ wípé arábìnrin yìí ní àìsàn ọkàn tí a mọ̀ sí cardiogenic shock. Ìyá olóògbé Philomena Odama ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ oṣù ti kọ ìwé ẹ̀bẹ̀ petition sí ipò ààrẹ orílẹ̀-èdè presidency, ìgbìmọ̀ asòfin àgbà Senate President, agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Speaker of House of Rep, ọ̀gá àgbà ilé-iṣẹ́ ọlọ́pàá IGP, DSS àti àwọn ẹ̀yà tí ó ń dáàbò bo ìlú pẹ̀lú àwọn tí ó wà ní ipò gíga nípa ikú ọmọ rẹ̀. Nínú ìwé tí aya Philomena kọ, ó ṣe àfihàn bí ẹni tí wọ́n fura sí yìí ti máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ ọmọge ní ẹ̀bá ọ̀nà tí ó sì máa ń ṣe ìlérí wípé òun ó tọ́ wọn ní ilé-ìwé. Ní àkámọ́ ẹni tí a fura sí yìí ni arábìnrin Joy Odama kú sí. Ó sì ti gbìmọ̀ pọ̀ mọ́ àwọn ọlọ́pàá láti gbé ọmọ náà sínú yìnyín láì fi tó àwọn òbí rẹ̀ létí. Àwọn ọlọ́pàá ní kí àwọn jáwọ́ nínú ẹjọ́ náà kí àwọn sì gba ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ẹ́dógún 300,000 naira tí afurasí yìí gbé fún wọn wípé àwọn kò sì lè dá ẹjọ́ nítorí gbajúmọ̀ ni, tí ó túmọ̀ sí wípé ọ̀tọ̀kùlú ni.